Ọláìyá Igwe mo wá pè ẹ́ mo wá sádìẹ́ a kì í rí di òkun a kì í rí di ọ̀sà a kì í rí di ọmọ onígèlègèlè Ọlọ́run ọba o torí Bọ́lá Ahmed Tinubu mo ṣe wá pè ẹ́ Bọ́lá Ahmed Tinubu jẹ́ kó jáwé olúborí Ọlọ́run báwa gbé dépò mo dìídì wá sí òkun láti wá bẹ̀bẹ̀ fún ìwọ Ọlọ́run ọba aláàánú jùlọ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ Bọ́lá Ahmed ṣe pọ̀ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ Bọ́lá Ahmed ṣe pọ̀ má jẹ́ kójú tì wá má jẹ́ kójú ti àkànbí ọmọ olódò tẹ Bọ́lá Ahmed Jagaban òun ni kò jẹ́ ó jáwé olúborí kó di president orílẹ̀-èdè Nàìjíríà ìyà tó ń jẹ wá ìwọ Ọlọ́run wá ká gbogbo ìyà yìí kúrò mo dìídì wá mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mi ò lè wó. ó lọ sí òkun ó lọ ń gbàdúrà ní ìwòrìwò fún Tinubu láti dórí ipò ṣé ìfẹ́ tó ní sí Tinubu ló ṣe lọ ṣerú èyí àbí torí ìfẹ́ tara rẹ̀ ohun tó fẹ́ jẹ àbí arákùnrin náà kọ́ ló dìde lọ́jọ́ kìíní àná tó ń dìde fún Yorùbá nation ibo la wá ń lọ gan níbo là ń lọ gan ẹ jẹ́ ká bira wa. ṣé kí a má parọ́ fún ara wa mi ò gbọ́dọ̀ sọ wípé bóyá ṣe ni à ń tan ara wa ní ìlú yìí àbí àwọn ìjọba ló ń tàn wá àbí àwa ara wa gungun pàápàá là ń tan ara wa torí wípé mo wo fọ́rọ̀ kan ní ẹnu alẹ́ àná sí òwúrọ̀ yìí ní fọ́rọ̀ yìí jáde mo fọ́rọ̀ yìí nígbà tó jáde níbi tí mo ti rí ọ̀gbẹ́ni Ọláìyá Igwe òṣèré orí ìtàgé ni tó máa ń ṣeré orí ìtàgé tó jẹ́ pé ó bó ara rẹ̀ sí ìhòhò òun ni fídíò tẹ́lẹ̀ kọ́ wò ṣáájú yẹn lẹ́ẹ̀kan bọ̀ torí pé YouTube ò fún aláǹfààní láti ṣó ìhòhò ọmọlúwàbí èèyàn ní kò jẹ́ kẹ́ lè rí délẹ̀ arákùnrin yìí lọ sí etí òkun ó lọ gbàdúrà ní ìhòhò ọmọlúwàbí tí Ọlọ́run dá ó wá lọ gbàdúrà ní etí òkun fún ẹni tó fẹ́ wọlé fún ipò ààrẹ ìyẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaban tìlú Èkó ṣẹ́rí kò ń ṣe pé bóyá àdúrà tó lọ gbà ní etí òkun ni mo fi concern fún bí kò ṣe wípé ìhòòhò ọmọlúàbí tí wọ́n lọ ti ya fídíò yìí yẹn ló ń ṣe mí ṣé torí pé a wá fẹ́ jẹ màálù báyìí ṣé ká máa pe màálù ní bùrọ̀dá ni àbí ká sọ pé owó ni ọ̀gbẹ́ni yìí wá débẹ̀ ni àbí kò yé mi ẹ má sì jẹ́ ká gbàgbé o wípé arákùnrin lọ́kọ́ dá ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ lórí YouTube wọn nígbà náà lọ́hùn-ún kó tó di pé bàbá wa Sokoti náà tún gbé nísìnyí ṣé ká sọ pé wọ́n ti jẹ dòdò wọn ò lè sọ dòdò mọ́ torí kò yé mi ẹ wò ẹ tẹ̀ má bínú mi ò rántí kí n lẹ́ẹ̀kan yẹn ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi bóyá àárọ̀ lẹ́yìn wà ní tàbí ọ̀sán tàbí alẹ́ àkókò kákòókò tó bá ti bá yín ẹ kú dédé àkókò náà àmọ́ nítorí pé ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀pọ̀ tó yẹ pé ó ń dùn mí lọ́kàn ó ń kọ mí lómi inú pé ṣé tá bá gbàdúrà nínú mọ́ṣáláṣí tàbí nínú ilé wa ṣé Ọlọ́run ò ní gbọ́ ni tó fi wá jẹ́ pé a wá lọ sí etí òkun a máa gbàdúrà ní ìhòòhò ọmọlúwàbí tọ́lọ́run dá wa àtúwá ṣe fídíò nìkan o àtúwá gbàdúrà nìkan rádà àtúwá ṣe fídíò ẹ wá kọ̀yìn sí wa ṣé èyí tó ń gbà ní etí òkun yẹn mí pé Ọlọ́run ti gbọ́ tàbí ṣé tó bá wọṣọ Ọlọ́run ò ní gbọ́ kẹ́ẹ̀bà lè mọ̀ pé ọ̀rọ̀ yìí ó kọ àwọn ọmọ Nàìjíríà ó kọ wọ́n lómi inú máa fi fọ́nrán kan hàn yín níbi tí ọ̀gbẹ́ni kan tó ti sọ̀rọ̀ gan lórí ọ̀rọ̀ yìí ọ̀gbẹ́ni náà ṣe fídíò ó sọ̀rọ̀ sí
bàbá wa Ọláìyá Igwe ó bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Màá fi fídíò yẹn hàn yín ní kíákíá láì fàkókò ṣòfò, òun lè máa lọ wò ó sìn. Ṣé ká sọ wípé nǹkan tó orílẹ̀-èdè yìí dà ó tẹ́ wa lọ́rùn ni, àbí ká sọ pé ìjà fẹ́ bá wa lára mu? Ẹ wo nǹkan tí epo dì náà, a lè gbé mọ́tò ká jáde mọ́. Ọ̀rọ̀ kan náà àwọn òṣèré orí ìtàgé yẹn ni ó sọ pé tí gbogbo wa ta bá lè rọjú ká dúró sílé ọjọ́ mẹ́ta láàárọ̀ epo ṣáà wọn ò ní balẹ̀ ni. Wọn ò rọ̀rọ̀ epo sọ, ohun gbogbo wọ́, ó ń wọ́n, ó tún wọ́ lórílẹ̀-èdè yìí. Ẹnìkan wá gbẹ́rẹ̀ lọ sí etí òkun, ó sọ pé òun lọ ń ya fídíò, ó tún wá ń gbàdúrà. Àdúrà tẹ́lẹ̀ gbà ní kọ̀kọ̀ tó yẹ pé àfikẹ́ tó gbé sórí fídíò. Ẹgbọ́n ohun tálákùnrin yẹn sọ láì fàkókò ṣòfò ní kíákíá. Ẹgbọ́n ohun tó sọ. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè tí ẹ ti ń gbọ́ wa káàkiri. Àfọ́nrán kan ni mo rí orí fóònù mi láìpẹ́ tó pọn mí lóminú, tó bà mí lóminú gidi gan. Mo wá rí i pé kò sí ìfẹ́ aráàlú kankan ní inú ènìyàn kankan ní ìlú yìí. Àwọn tí a tiẹ̀ ń wò bí aṣíwájú gan, ohun tó ń tẹ̀ ń ṣe kò tiẹ̀ fi àpẹẹrẹ rere lélẹ̀. Bí mo ṣe jí náà ni mo rí afọ́nrán náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Èyí ló pọn mí lóminú, ló bà mí lọ́kàn jẹ́. Mo sọ pé gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè tó wà káàkiri gbọ́dọ̀ gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yìí. Kí ló ṣẹlẹ̀ gan náà ni arákùnrin Ọláìyá. Àwọn eléyìí náà ló kọ́kọ́ dìde, ló wà lára àwọn tó kọ́kọ́ dìde láti jà fún Yorùbá nation. Ó wá ṣe ni ní kàyéfì gidi wípé irú ènìyàn báyìí náà ó tún wá lè máa lọ gbàdúrà fún Tinubu níwòrìwò. Kò wá ṣe pé ó gbàdúrà fún nìkan, ìwòrìwò ní bíǹbí ọmọ Ọlọ́run, ní bíǹbí. Ó ṣe mí ní kàyéfì gidi, ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́. Ó wá dìde, ó lọ sí òkun, ó lọ ń gbàdúrà ní ìwòrìwò fún Tinubu láti dórí ipò. Ṣé ìfẹ́ tó ní sí Tinubu ló ṣe lọ ṣerú èyí, àbí torí ìfẹ́ tara rẹ̀, ohun tó fẹ́ jẹ? Àbí arákùnrin náà kọ́ ló dìde lọ́jọ́ kìíní àná tó ń dìde fún Yorùbá nation? Ibo la wá ń lọ gan? Níbo là ń lọ gan? Ẹ jẹ́ ká bira wa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú. Ohun tó ní kálukú fẹ́ jẹ báyìí ló wá ń lé káàkiri. Ìfẹ́ ará ìlú kò wá sí ní ọkàn ẹnìkankan. Ibo là ń bórílẹ̀-èdè yìí lọ? Ibo la fẹ́ bá yàrá já gan? Oríṣiríṣi mà ló ń ṣẹlẹ̀. Ọjọ́ kìíní àná nígbà tí ọmọsí náà gbé mọ́tò fún ló ń dọ̀bálẹ̀ kiri. Ṣé kan tá a jẹ? Mi ò ní o má gbàdúrà fún Tinubu àbẹ́ni tó bá wùn ẹ́ láti gbàdúrà fún. Èwo wá ni kó lọ ní bíǹbí ènìyàn, kó lọ máa lọ gbàdúrà ní òkun. Ó lọ gbàdúrà létí òkun nítorí kí Tinubu lè wọlé, kó lè dórí ipò. Ìbéèrè mi ni pé ṣé ìfẹ́ tó ní sí Tinubu ni, àbí ohun tí ìwọ fẹ́ jẹ fúnra rẹ? Ṣé kò ń ṣe ohun tó fẹ́ jẹ, ohun là ń lé káàkiri? À ń gbàdúrà kí orílẹ̀-èdè Nàìjíríà kó dáa. À ń gbàdúrà kó dáa nígbà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ohun tá a jẹ ohun ló wà lọ́kàn wa, là ń bá káàkiri, là ń lé kiri. Nígbà tí o bá jẹ gbogbo èyí náà tán, ibo àbí ṣé téèyàn bá tún jẹun tán ṣé ò tún jẹ lórí mọ́yó ni? Abájọ tí Bíbélì ṣe sọ wípé ègbé ni fún ènìyàn tó jẹ gbogbo èrò ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. Kí là ń bá káàkiri? Èwo là ń bá káàkiri gan? Ẹja bira wa. Àwọn olórí wa wọ́n ń ṣe bó ṣe wù wọ́n, bámbáhùn mo yọ́ mi mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan. Ẹ wo epo ló ń wọ́n lójoojúmọ́, ọ̀wọ́n gógó epo. Wọ́n rí nǹkan ṣe sí. A wà tẹ̀lé wọn torí nǹkan tí a fẹ́ jẹ, a ní wo nǹkan tí gbogbo aráàlú yóò jẹ, tí ìlú ohun ẹni tí yóò wọlé, tí ìlú yóò fi dẹrùn fún gbogbo ènìyàn. Èmi ò mà sọ́pọ́ọ̀tì olóṣèlú kankan, ṣùgbọ́n ohun tó ń dùn mí, tó kan mí lóminú
ni wípé oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí, àwọn tá a tún wá wò ní aṣíwájú wa tá à ń wò ní àwòkọ́ṣe, àwọn eléré orí ìtàgé, kò wá yẹ kó jẹ́ irú eléyìí ló máa tún wá ṣerú nǹkan bàǹtàbàǹtà irú eléyìí ábà. Ó kàn mí lóminú. Ìwọ ọlá ìyá tó lè ṣerú nǹkan báyìí, ó jẹ́ nǹkan tó burú gbáà. Ẹ̀yin ọmọ ènìyàn, kí lẹ rí sí irú èyí tí arákùnrin yìí ṣe? Èwo lẹ rí sí? Ṣé eléyìí fi àpẹẹrẹ rere lélẹ̀? Ó jí, ó dẹ̀ gba etí òkun lọ, ó lọ ń gbàdúrà fún Buhari àbí Tinubu, ẹnu mi àgò. Ó lọ ń gbàdúrà fún Tinubu pé kó lè wọlé. Ṣé ìfẹ́ tó ní sí aráàlú ni, ìfẹ́ tó ní sí Tinubu ni, àbí torí owó tó fẹ́ gbà sápò? Ọjọ́ òní rèé o tí àwọn ènìyàn sọ wípé Olúọmọ fún ní mọ́tò, ó ń dọ̀bálẹ̀ fún Olúọmọ. Àní a máa ká má kí ẹni tó ṣoore fún wa. Ẹni ṣoore fún ni ó yá a dúpẹ́. Àmọ́ ṣá, ọkàn wo ni ìwọ gangan ní? Ìwọ ló dìde lánàá tó ń jà fún Yorùbá nation. Àṣé wípé nítorí ẹran tó fẹ́ kó jẹ ẹ̀rọ lóńgbò, ó wá sọ̀rọ̀ ẹ̀rọ lóńgbò, ẹran tó kó jẹ òun ló jẹ́ kó máa ṣe kùrùkẹrẹ káàkiri. Ó sọ pé ó ń jà fún Yorùbá nation. Àṣé wípé nǹkan tó fẹ́ jẹ níbẹ̀ òun ló jẹ́ kó máa jà nígbà náà fọ́tánfọ́tán. Àbẹ́ ìrójú ayé báyìí, ó wá ti di, ó wá pẹ̀yìndà, ìṣúrú rẹ̀ pẹ̀yìndà. Rí nǹkan, ó ṣe mí ní kàyéfì gidi. Bá jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́, bá jẹ́ àtẹ̀ jẹ́jẹ́. Kò sí àpẹẹrẹ rere kan tá a lè sọ pé ẹ̀yin lẹ fi lélẹ̀. Ọ̀rọ̀ tó kan mí lóminú gidi gan ni. Ó yẹ kí a lè wò ó. Oríṣiríṣi tó tẹ̀ ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó dojú sú ni. Ẹ̀yin tí a pè lólórí, ẹ̀yin tí à ń wò bí àwòkọ́ṣe, jẹ́ tún máa ṣerú eléyìí. Ó burú gbà. Ó burú gbà. Àbí ṣé ẹ̀ tiẹ̀ lójú tẹ̀ ń tì ni? Bóyá ẹ̀kàn tiẹ̀ lójú tẹ̀ ń tì. Kò yé mi tó. Kẹ máa hùwà bàjẹ́ láwùjọ, ìwà bàjẹ́ kẹ máa fi ṣayọ̀yọ̀. Ó gbéra ó dìde, ìbíǹbí Ọlọ́run ó dẹ̀ jíde, òun lọ ń gbàdúrà fún ẹnìkan. Ṣé ìwà Tinubu ló dá tóhun ni? Ṣé ìfẹ́ rẹ̀ ló ní, àbí torí owó, àbí torí nǹkan tó tì bẹ́nu, nǹkan tó jẹ? Sáré ó lọ níwòwò, ó lọ ń gbàdúrà fún Buhari àbí Tinubu? Ń gbàdúrà fún Tinubu torí ìfẹ́ tó ní sí àbí? Bá jẹ́ àtẹ̀ jẹ́jẹ́ o. Ọmọ Nàìjíríà, mi ì bá ní kí gbogbo wa ká rorí ara wa rò dáadáa. A ní kí Nàìjíríà dáa, kí Nàìjíríà dáa. Ó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nílé tiwa àti ilé tiyín náà. Jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tọ́ títí rẹ̀. Nígbà tí a bá ní ìfẹ́ ara wa ju ẹlòmíràn lọ, tó jẹ́ pé nǹkan tá a jẹ òun là ń bá káàkiri. Wọ́n ní ẹ jẹ́ kán fi ọkọ́ sí ọ̀dọ̀ wọn, ká wá wo ẹni bóyá wọn ò ní kọbè sọ́dọ̀ ara wọn. Ká wo bóyá wọn ò ní kọbè sọ́dọ̀ ara wọn. Ẹ ló ń jà fún Yorùbá nation. O tún wò pé ìyẹn kò dàgbé kò fẹ́ lọ, kò fẹ́ mówó wá. O tún yí bìrí, ó yí bìrí, ó lọ ń gbàdúrà fún Tinubu. A tó rí lórí tẹlifíṣàn, a gbowó fún ẹ. Àbí ìbádára kẹtẹ jẹ́jẹ́, torí pé ká lè sọ nípa tèmi tìrẹ pé a ṣe wọ̀n tí a lè ṣe. Ṣé ẹ ti gbóhun tálákùnrin yìí sọ? Ṣé ẹ ti gbóhun tálákùnrin yìí wí? Ẹ sọ fún mi pé kò sí òdodo nínú ọ̀rọ̀ tó sọ. Nítòótọ́, bàbá yìí ló kọ́kọ́ sọ̀pọ́tì Yorùbá nation nínú gbogbo àwọn tí ń ṣeré orí ìtàgé. Gbàmù tán ti gbé mọ́tò fún wọn báyìí, nìyẹn ti wálẹ̀. Wọ́n wá ń lé ìbò 2023 kiri.
wọ́n lè bò kiri. Mi ní ẹ má gbàdúrà fún bàbá Bọ́lá Aṣíwájú Ahmed Tinubu, mi ní ẹ má gbàdúrà fún wọn, ṣebí ọmọ Yorùbá ni ẹ lè gbàdúrà fún, ẹ gbàdúrà fún wọn. Àmọ́ ìwọ ti ní èwo wá ní ìhòòhò ọmọlúàbí tọ́lọ́run dá yín. Ẹ sọ pé ló ń gbàdúrà létí òkun. Ṣé ẹ rò pé bí ẹnìkan ṣe pé ló wù wọ́n létí òkun ni? Àìmọye èèyàn tó létí òkun tó máa sá sábẹ́ ibì kan tó máa wò pé ìlú kí tún leléyìí. Tí fídíò ẹ̀ fi jáde, ṣé ó dáa pàtí fídíò jáde nísìn ẹ ti jẹra ní ìhòòhò, fídíò ti jáde, ṣó lè parẹ́ mọ́ lórí íńtánẹ́ẹ̀tì? Kò lè parẹ́ mọ́. Àní èyí tí wọ́n sẹ̀dí sí mi sẹ̀ táwọn fáǹsì fi ṣọwọ́ sí mi, ìhòòhò ọmọlúàbí ni mo rí wọn. Ọkọ̀ tó ní pé YouTube ò ní gbà láyé ni ká ṣe bẹ́ẹ̀ ni máa fi ìhòòhò ọmọlúàbí tí wọ́n fi ṣe máa fi hàn yín. Ìhòòhò ọmọlúàbí tí wọ́n yà máa fi hàn yín. Ẹ̀yin fẹ́ pápá ẹ lè wá rí pé kò tẹ̀ bójú mu. Ṣé tó bá wọ jàlámíà tó mú tẹ̀sí báwọn àbíkọ́ ló máa ń pè é tó bọ́ sétí òkun tó ń ṣàdúrà ṣọ́lọ́wọ́ ò ní gbọ́ ni? Ṣé ó ní wọ́n bá ṣe wá gbéra ṣe àbí kò yé mi? Kò yé mi. Ẹ̀ṣẹ̀ wá lọ sọ pé Ọlọ́run o, ọba àjọkẹ́ ayé àbájá ìjọba ọ̀run kó jọ kó jẹ́ kí bàbá wa kíníkan. Ṣé ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ yẹn pé ẹ kẹ́ gbàdúrà? Ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ yẹn ní December period. Ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ pé ó yẹ kẹ́ gbàdúrà o fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Èní ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀. Àwọn ọmọ Yorùbá jẹ́ ká jí. Ohun tí mo ń sọ gan nìyẹn. Ẹ̀ṣẹ̀ wá ń gbàdúrà nísìnyí. Ìgbà tí mo jí tí mo wo fídíò mo wò pé kàgbéèsí Ọlọ́run torí pé àmọ́tẹ́kẹ́ nìkan wọlé làdúrà pọ̀ tó yìí. Ṣé ẹ bá gbọ́ pé wọ́n ní Àtíkù pé ó ṣe pé àwọn ọmọ ìkan náà ọmọ Àtíkù ńkọ́ ó sọ pé pẹ́pẹ́sẹ́ o kan bọ́ ṣòkòtò, àbí ẹ bá gbọ́ pé wọ́n sọ pé ìkan náà ọmọ Peter Obi ó bọ́ ṣòkòtò àbúrò ní ìhó òpó lọ́ngbàdà létí òkun fún wọn kọ́lé tó lè wọlé? Ẹni tọ́lọ́run máa yàn sípò Ọlọ́run fúnra ẹ̀ ti mọ̀ ọ́. Ọlọ́run fúnra ẹ̀ ti mọ̀ ọ́. Ká dẹ́kun gbogbo ìwà burúkú tá à ń wù yìí. Fáǹfààní àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ má bínú, ìkànnì Lovers Arena TV lẹ já sí, ibẹ̀ lẹ já sí. Ẹ jọ̀wọ́ tẹ́ bá ṣe ń wo fídíò yìí fúngbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá bu subscribe sí, ẹ bọwọ́ lù, ẹ subscribe sí, kí ẹ sì máa wò gbogbo bí update bá ṣe ń dé, ẹ ṣe máa wò, ẹ ṣe máa wò nìyẹn. Lágbára Ọlọ́run yóò dára fún wa, ọkàn wa balẹ̀ o. Ilé lítàsí ń lọ ìkéde lágbára Ọlọ́run á débẹ̀ ní ìrọ̀rùn. Abẹ́ bó ti hùn kó rí, a máa débẹ̀ ní ìrọ̀rùn. Mo sì kí bàbá wa olóyè Sunday Igboho, wọ́n kó ọjọ́ mẹ́ta, lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún wa, kò ní yẹ̀ ẹlẹ́ fún wa, lágbára Ọlọ́run yóò dára fún wa o. Ẹ ṣé o. Èmi ọmọ yín Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn, ẹ̀wọ̀n táwọn ènìyàn kan mọ̀ sí youngest presenter, àkọsí máa ń mọ̀ sí dìbù lórí afẹ́fẹ́ o. Òmí náà ni mo sọ fún mo fi àsìkò yín dágbére fún yín pé láyọ̀ la pàdé o.